Orúkọ mi ni Alhaji Saliu Jimoh tí gbogbo èèyàn ń pè ní Dangote chairman fún gbogbo alápatà ní ìpínlẹ̀ Kwara, alága tuntun fún gbogbo alápatà nípínlẹ̀ Kwara. Inshallah kẹrin àkọ́kọ́ náà a dúpẹ́ fáwọn tán ṣe bọ̀ wá wọ́n gbìyànjú, ṣùgbọ́n tẹ́ bá wo ibi táyé dé nísìnyí ayé ti advance, so a fẹ́ gbé nǹkan tuntun wọ iṣẹ́ alápatà léyìí tó jẹ́ pé yóò jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n kí ojú tí wọ́n fi ń wo alápatà tẹ́lẹ̀ kó kúrò, torí pé tẹ́ bá wo alápatà lọ́wọ́ tá a wà yìí, àwọn tó kàwé tán gboyè PhD tí wọ́n gba oríṣiríṣi oyè nínú ẹ̀kọ́ wọ́n ti wà nínú alápatà. So education ti make a very good difference. Ó ti jẹ́ kí ìyàtọ̀ wà, so ìyàtọ̀ yẹn la fẹ́ gbé wọlé láti jẹ́ pé àyípadà ọ̀tun ó bá iṣẹ́ alápatà lérí ẹran títà ni àti àwọn ọ̀nà míì tí à ń gbà ṣiṣẹ́ wa tí ó jẹ́ kí ó wu èèyàn láti jẹ ẹran ní àsìkò tá a wà yìí. Nínú nǹkan tí ń bẹ nínú èròǹgbà wa lọ́wọ́lọ́wọ́ báyìí ni. Ní ọwọ́ tá a wà yìí tẹ́ bá wo bí economy ṣe rí, inflation yẹn affect màálù tó bẹ́ẹ̀ gẹ́ débi pé àwọn màálù tá a rà bí 200,000 tẹ́lẹ̀ à ń rà bí 600 nísìn. So tẹ́ bá wo percentage increase yẹn ó pọ̀ débi pé ọ̀wọ́n gógó ti wà níbi iṣẹ́ àwa alápatà. Iye tá a sì ń ra ẹran tẹ́lẹ̀ ó ti yàtọ̀ sí iye tí à ń rà nísìn. Nínú àwọn ìpèníjà tí à ń kojú presently báyìí tí a dẹ̀ fẹ́ ṣiṣẹ́ tọ̀, àwọn èpò nínú àlìkámọ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ alápatà léyìí tó jẹ́ pé ó affect àwọn àgbékalẹ̀ ìjọba, gbogbo ẹ̀ la fẹ́ ṣiṣẹ́ tọ̀. Nínú ìpèníjà àkọ́kọ́ nìyẹn, torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn kan bẹ tó jẹ́ pé wọ́n ń pẹran níbi tí ìjọba ò fọwọ́ sí. Eléyìí dẹ̀ léwu fún jíjẹ fún aráàlú, so gba àwọn kan yìí la fẹ́ ṣiṣẹ́ tọ̀ pẹ̀lú ìfọwọ́sowọ́pọ̀ àwọn ministry tó wà in charge tí wọ́n jẹ́ parent ministry wa bíi Ministry of Agric, Ministry of Livestock, Ministry of Health àti Ministry of Environment. A fẹ́ ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ministry yìí láti rí i pé ní tí aráàlú ò máa jẹ yóò jẹ ní tí ó jẹ́ ohun tí ó mọ́, torí pé ohun tí à ń tà kò sí ẹni tí ò lè jẹ. Ọmọ mi lè lọ lè jẹ níbòmíì tèmi kò mọ̀. So a fẹ́ ṣiṣẹ́ tọ̀ àwọn nǹkan yìí. So àwọn ìpèníjà tí a tún kojú, ìpèníjà àìsí owó iṣẹ́, torí pé tẹ́ bá wo ọjà tí wọ́n rà ní 200,000 tó di 600,000, ṣe mọ̀ pé owó tí ó fi ra mẹ́ta ti dowó ẹyọ kan. Eléyìí ìpèníjà yìí ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ pé ọ̀pọ̀lọpọ̀ alápatà ló ti kúrò ní orí feed látàrí àìrí owó ṣiṣẹ́. So a fẹ́ ṣiṣẹ́ tọ̀ kíjọba kan ràn wá lọ́wọ́ láti recapitalize, láti ràn wá lọ́wọ́ fún ẹ̀kúnpá láti máa rí owó ṣiṣẹ́ fún àwọn ọmọ ẹgbẹ́ wa. A lu gómìnà olóríire yìí ní ẹ̀gọ́ ẹnu, torí pé tẹ́ bá gbogbo nǹkan tí gómìnà yìí ṣe, ó ń ṣe pẹ̀lú principle pé mo ṣe yẹ kó ríre. Ó ti di dandan fún ẹni tí ó bá fẹ́ ṣiṣẹ́ àpatà kó jọ yìí náà, tó gbé iṣẹ́ alápatà yàtọ̀ sí pẹ́ni tó ń ta ike. Nǹkan tí à ń dì pẹ̀lú nǹkan tó wà sensitive tá à ń jẹ sínú ni, tó ti gbọ́dọ̀ ní àmójútó through union. So eléyìí ṣe pàtàkì kó jẹ́ pé gbogbo ẹni tí ò bá ṣiṣẹ́, ìjọba ti bá wa ṣiṣẹ́ èdè gbogbo alápatà pẹ́lẹ́lẹ́ mo ti ń sọ̀rọ̀ yìí, wọ́n ti fi wá sínú umbrella kan. Gbogbo ẹni tí ò bá ṣí nínú umbrella yìí, irú ẹni bẹ́ẹ̀ yóò máa jẹ́ èpò nínú àlìkámọ̀, léyìí tó yẹ pé ìjọba gangan tó wà lóde, ìjọba Abraham Abdulrasaq ti kọ ìwé lórí ẹ̀ pé ìjọba tó wà lóde ò ní bá ẹgbẹ́ alápatà méjì ṣe. Ẹgbẹ́ alápatà kan náà ni wọ́n bá ṣe. Léyìí tó yẹ pé lẹ́tà ti jáde lórí ẹ̀, léyìí tí ń tọ́ka sí pé eléyìí ni ó fún wa ní àǹfààní láì jẹ́ pé ní sọ fún kẹ́nìkan kan má ṣiṣẹ́, wàá fẹ́ kí gbogbo kó wá bọ́ sí under fold láti rí i pé àmójútó wà. Mínísírì náà ó mọ àwọn tí ó bá sọ̀rọ̀. Ẹ̀yin tẹ́ ń jẹ ẹran gangan, ní ẹ̀mí yóò lè balẹ̀ pé tí nǹkan bá ṣẹlẹ̀ níbi tẹ́ lè fi ẹjọ́ sùn tí a sì lè trace rẹ̀. Gbogbo òdiwọ̀n yìí ni ìjọba fi dìmẹ̀ foot, wọ́n lè ti ṣiṣẹ́ yẹn. So wọ́n láti mọ́ election tá a ṣe, ìjọba lọ́wọ́ sí i, wọ́n lè ti pa gbogbo àpọ̀ sí ojú kan tí kò wá rẹ̀ ti tọwọ́ bọ̀wé. So gbélé ìwà náà nǹkan tí a nígbàgbọ́ pé ẹni tí bá ń ṣe nǹkan míì lẹ́yìn ìgbà yẹn, ó ń tako òfin, ó dẹ̀ ń tako nǹkan tí ìjọba fẹ́. Gbogbo sẹ́tà dẹ̀ ń ṣe yìí ìjọba nípa lérí ẹ̀, wọ́n lè decide lérí tí ó bá kó ìnira bá aráàlú.
gbọ̀dì ìṣèjọba lọ́wọ́lọ́wọ́ ìdìbò pé kí gbogbo alápàtà ká wà ní under fold National Butcher Union Kwara State chapter so kò jálà yìí. tẹ́lẹ̀ pọ́dẹ̀ ẹgbẹ́ yìí pín sí bíi mẹ́ta tẹ́lẹ̀ ṣùgbọ́n gbogbo àwọn olórí ẹgbẹ́ yẹn ni wọ́n ti tọwọ́ bọ̀wé níwájú ìjọba so kó tó di pé election tó wáyé náà wọ́n tó wà náà tó tọwọ́ bọ̀wé tájọ agree so election rẹ̀ ti wáyé gọ́ọ̀mẹ̀ntì fọwọ́ sí election tá a ṣe pé one body ni alápàtà ó mọ̀ jẹ́ anybody tí máa ń ṣe nǹkan míì lẹ́yìn ilé ń tako ní tó tọwọ́ bọ̀ ó dẹ̀ ń tako àgbékalẹ̀ ìjọba gbogbo pẹ́rẹ́lẹ̀ mú òye ń bá yín sọ̀rọ̀ yìí lẹ́tà ti jáde látọ̀dọ̀ ìjọba pé àwọn ò fẹ́ ẹgbẹ́ méjì fún alápàtà ẹgbẹ́ kan làwọn ẹgbẹ́ yòówù kan lọ kí sábẹ́ National Butcher Union of Nigeria. torí pé gbogbo àwọn tí especially àwọn tí ń ra àjà lọ́wọ́ wa tó jẹ́ onígbá ọrùn ti wọ̀ wọ́n látàrí ìdí kan sí kejì tí ò ṣe owó kó fúlò bó ṣe kó fúlò tí ò ṣe rọ́jà tàbí ṣe kó rí ìta so kìíní ẹ̀ ń disturb wọn ṣe ń kó fàṣẹ ìbá wọn kọ́nà kó ṣàánú wa. ìjọba lè ṣe fún wa ni kí wọ́n ràn wá lọ́wọ́ especially àwa tí à ń ṣiṣẹ́ rẹ̀ yìí àtàwọn tí ń ràn lọ́wọ́ wa wọ́n empower wa látàrí kílọ̀ síwájú fi lè bá ṣe wa ká náà má fi ní setback ká má ní bá ìsẹ́yìn níbi iṣẹ́ yìí ká máa rí ibi lọ ká máa rí ibi bọ̀ láyọ̀ àtàláfíà that's the only thing ìrànlọ́wọ́ tẹ́lẹ̀ sí fún wa náà nìyẹn wọ́n ràn wá lọ́wọ́. Alhaji Kayode Muse tó jẹ́ chairman cooperative fún Kwara State Union of Butchers. In fact a dúpẹ́ lọ gọ́vnà Abrahama Abdulrasaq pẹ̀lú àwọn ètò tí wọ́n ń ṣe fún wa wọ́n fi ń dá wa lójú pẹ̀lú bí wọ́n ṣe ń wá tí wọ́n wá interview wa pé àwọn soft loan pẹ̀lú àwọn loan kan wọ́n ń bọ̀ wá fún wa láti ọ̀dọ̀ Helpress léyìí tí àwa Kwara State Union of Butchers tí a máa jẹ àǹfààní lórí ẹ̀ kódà ó kọjá pé alápàtà nìkan àtàwọn tí wọ́n ń pa ẹran ni àtàwọn tí wọ́n ń ta ẹran ni gbogbo wọn ni wọ́n jẹ àǹfààní ní abẹ́ cooperative tí à ń ṣe tó jẹ́ ẹgbẹ́ alájẹṣẹ́kù. pẹ̀lú ògo Ọlọ́run gbogbo ọmọ ẹgbẹ́ tí ó bá ti ṣe pọ̀ pẹ̀lú Kwara State Union of Butchers ni wọ́n jàǹfààní ẹ̀yáwó náà. Ìmọ̀ràn ni a ní fún àwọn ẹgbẹ́ alápàtà tó kù ni pé orí ò kì í ṣe kó má mì. Àwọn kan wà tó jẹ́ pé nígbà tí a parí election yìí tán tí ó jẹ́ pé wọ́n sì ń fi apá jánu. A rọ̀ wọ́n kí wọ́n jẹ́ ká jọ ṣe àṣepọ̀ pẹ̀lú ìjọba yìí. Àgbájọwọ́ ni a máa fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan ò gbẹ́rù dórí. Tí a bá jọ ṣe àṣepọ̀ alápàtà ó jẹ àǹfààní tó pọ̀ wọ́n sì ní ká ṣera lóṣùṣù ọ̀wọ̀ torí pé àìrìnpọ̀ ejò ìyà ló máa ń jẹ wọ́n. Tí ejò bá rìn lọ́wọ́ pọ̀ tí èèyàn gan bá rí ẹ̀rù máa bá wọn á sá àmọ́ tí ó bá jẹ́ pé ọ̀kan ni àìsí láti pa ejò náà. So tí a bá jọ ṣe àṣepọ̀ tí a jọ ṣe ìfọwọ́sowọ́pọ̀ Ọlọ́run ó ràn wá lọ á gúnlẹ̀ sí èbúté ayọ̀. Mene Malam Abdullahi Ajinaku, Vice State Chairman. Alápàtà ti ìpínlẹ̀ Kwara. Gẹ́gẹ́ bí ti ẹ̀bẹ̀ lọ́wọ́ mi, tí à ń dojúkọ pọ̀, àmọ́ àfikún lé ọ̀rọ̀ tí alága mi ti sọ síwájú ni pé lórí àwọn ìṣòro tá à ń dojúkọ, à ń dojúkọ ìṣòro lórí ọ̀rọ̀ iṣẹ́ wa. Pàtàkì lérí àwọn ọmọ ẹgbẹ́ wa tí ọ̀pọ̀lọpọ̀ wọn ti di ọlọ́kadà látàrí bí nǹkan ṣe bí change ní Nàìjíríà tí nǹkan tí à ń rà ní múrí márùn tẹ́lẹ̀ di 50 di 500 naira. So tàbí ń ṣe owó ń gbà tẹ́lẹ̀tẹ́lẹ̀ owó rẹ̀ ti tún bọ́ síwájú. So ọ̀kan nínú ìṣòro tí à ń dojúkọ ni. Ẹlẹ́ẹ̀kejì nínú ìṣòro tí à ń dojúkọ òun ni lérí ọ̀rọ̀ nǹkan tí a dúpẹ́ lọ́dọ̀ gómìnà ilé wa yìí pẹ̀lú àwọn nǹkan ribiribi tí wọ́n ṣe fún wa léyìí tí wọn ò ṣe fún alápàtà kankan rí nípínlẹ̀ Kwara tó jẹ́ pé ọ̀gángan alága mi Aisha Dangote ní eléyìí ṣe ọ̀gángan wọn
látàrí àwọn nǹkan tẹ́ gbé wá fún wa bíi solar, bíi cold room léyìí tí ò tíì ṣẹlẹ̀ ní Kwara State, iná ńlá tẹ́ gbé wá fún wa, bí gbogbo environment wa fún solar everything tí wọ́n ṣe fún wa. A dúpẹ́ lọ́wọ́ wọn. Ìmọ̀ràn mi fún àwọn ẹgbẹ́ pọ̀, àmọ́ ní ṣókí mo rọ àwọn ẹlẹgbẹ́ mi gẹ́gẹ́ bí nígbà kan rí tí ó rẹ̀ pé ẹgbẹ́ pín sí mẹ́ta tí a wà yàn yìí, àmọ́ lábẹ́ ìṣọ̀kan Aláìsí Dangote gẹ́gẹ́ bí èmi náà jẹ́ eléré nínú ẹgbẹ́ kan tí a fi ìmọ̀ ṣọ̀kan papọ̀ láti jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìjọba ti ní àwọn fẹ́, tí alága mi Aláìsí Dangote jẹ́ alága tèmi jẹ́ igbákejì wọn. So mo wá rọ àwọn kùdìẹ̀kudiẹ tó bá kù lọ́dọ̀ àwọn ọmọ ẹgbẹ́ wa láyìn tó bá yẹ pé kíní yìí ó kù díẹ̀ káàtó ṣe ń pa ẹfẹ́ rẹ̀ kù. Mo rọ̀ wọ́n lábẹ́ ní tí ìjọba láwọn fẹ́ tí gbogbo náà sì ti lọ létòlétò kí àwọn náà bá wa fi ọwọ́ sowọ́pọ̀ kí a lè gbé iṣẹ́ wa dé èbúté èrò lábẹ́ alága mi Aláìsí Dangote tí èmi náà sì ń jẹ igbákejì.